púpọ̀. Kí ni ṣe ń bẹ̀? Ẹ jáde, ẹ jáde. Mi níjà sọ bẹ́ẹ̀ fẹ́ ṣòṣì. Orí yìí ò ní bú. Saamu, ojúṣe náà mo ra yìí, iṣẹ́ mi ṣe náà mo ti dáná lẹ̀, mo ti dáná. Paná! Mi ní ké! Ẹ jọ̀ọ́ ẹ má pa mí ń gbé. Ẹ ń tẹ̀sán ni pé màmá àwọ̀sọ tẹ́ ẹ̀ wọ̀ yìí. Of course. Saamu ayé àtijọ́ ló pe ni. This is a police officer. And I will never allow you to waste my time as a police officer. Ṣé o mọ̀ pé officer of the law ó wà nínú community yìí sí? Gbogbo òṣìṣẹ́ tí ń ṣe tẹ́lẹ̀. Abẹ́gbọ́, ẹ máa kọ́ṣù ara yín times 100. Sasa mi wá ṣe. Brasam kò ṣe bẹ́ẹ̀. Kò ìfẹ́ pọ̀. Person! Bọ́jú. Person! Yeah! Ṣé o sì kí lẹ fẹ́? Mo fẹ́ jẹ́ ọlọ́pàá ní sà. Àtẹ̀mí náà sà ẹjọ́ tó bá lè work tẹ́ bá lè bá mi get iṣẹ́ yẹn ẹ̀yin máa máa sùn. Ẹ fẹ́ join police force. I will serve my country with passion and with my strength. I will serve my country with passion. Ever me come with my strength. I don't want to go to any police station this month. Láti lọ gba àyànlẹ̀ ni o. Pẹ́ẹ́dì kankan wá ṣẹlẹ̀ ni o. Bí ìfẹ̀rọ ọlọ́pàá ló ṣì. Àwọn ọlọ́pàá wọn wá yín wálé o. Wọ́n ṣàlọ́ béèrè yín. Adẹ̀lẹ́sìn ni. Wọ́n dẹ̀ ní pé tẹ́ bá ti dé pé ká make sure pé a mú yín mọ́lẹ̀ àwọn máa padà wá. Pẹlẹbẹ, má jẹ́ paná ojú kan dé ṣépè fún ẹ o. Ó léwu o. Wọ́n lọ Saamu kí la gbé kílẹ̀ jù náà. Ìlú tó ń lù yẹn, ó wá entice ẹṣin. Yes, ó wá entice ẹṣin ọmọ kẹṣin tó ti train ní orí ẹṣin bá ń wú. Báyìí lù yẹn náà lẹ́ṣin ṣe gbáàdì bẹ́ẹ̀ lẹ́ṣin dùdí. Kí ló dé? Ẹ wo ẹ̀yin ọlọ́pàá èmi ò fẹ́ mọ nǹkan tí bọ̀dà Saamu ṣe o bọ̀ bẹ́ẹ̀ ṣe ń mú wọn lọ yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ lọ bá mi tọ́jú wọn pamọ́ síbi kan ẹ jọ̀ọ́ ibi tẹ́ bá dẹ̀ fẹ́ tọ́jú wọn pamọ́ sí ẹ má fìyà jẹ wọn o everything tí wọ́n bá láwọn ní gbogbo ẹni kẹ́ máa bá mi fún wọn o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi tọ́jú wọn. Yọ síbí. Sá. Officer Saamu. Yes sir. Wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ rọ́ọ̀bù tán ní ìkọjá àràkànga. Right now àwọn olè ẹ̀dẹ̀ ṣì wà láàrin àdì tí wọ́n hide. You have to be there. Torí pé ẹ̀yin lẹ máa lead àwọn squad yẹn. Erika mi ò. Ẹ̀yin lẹ máa lọ wọ́n náà ti pa àwọn èèyàn tó pọ̀ o. Ẹ̀yin lẹ máa lead àwọn squad yìí tẹ máa lọ arrest situation right now. Àwọn guys wo ó yá ẹ lọ save life àwọn èèyàn ẹ lọ kíákíá. Saamu o Saamu o Saamu alájọ Saamu o Saamu o Saamu alájọ Saamu alájọ Saamu o Saamu.